Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi, ó ga ọ. Ẹ kú gbogbo ìgbà, ẹ kú bó ṣe ń lọ, ẹ kú tẹ́tí sí, ẹ kú ìtẹ́tí gbọ́. Etí ire lẹ́bẹ̀ fi máa gbọ́ o. Ọ̀rọ̀ ayọ̀ títí ayérayé àmín. Ashley Bane. Wọ́n ní ọjọ́ gbogbo ni tó lè, ọjọ́ kan ni ti olóhun. Ṣebí ìyá Arífá wá sáàfin jọ́ ẹ̀ tó ń sọ fún kábíyèsí tẹ́ ẹ bá gbàgbé pé wọ́n ní òṣùwọ̀n Ashley ti kún o, pé kí kábíyèsí tètè jẹ́ kó máa lọ kó lè kúrò láàfin because ewu ń bọ̀ o. Ó dẹ̀ ń dúró de ewu yẹn, pé ewu yẹn kó bẹ̀rẹ̀ kó tó sá kúrò, pé kí kábíyèsí má jẹ́ kó dúró de táìmù yẹn, pé lọ́wọ́lọ́wọ́ lásìkò báyìí 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 ni kó tètè máa lọ. Ẹ gbọ́n ṣe bá sọ gbogbo alágbọ́n kan tí kábíyèsí sọ pé òun ò rò pásìkò yẹn ti tó o, pé kó òun ò tí ì ṣetán láti lè. Ìyá Anífá ní òun ń bọ̀, òun ò tí ì dé. Tẹ́ ẹ bá gbàgbé àti ṣiṣẹ́ yẹn rí, àti ṣiṣẹ́ yẹn síwájú nínú ọ̀sẹ̀ yìí náà ni. Ná bá ní Ashley, ìyá Anífá tó padà dé sáàfin, tó lóun bọ̀, tó sọ pé òun ń bọ̀, òun ò tí ì dé yẹn. Àṣé ó ní nǹkan tí ìyá Anífá rí o. Lẹ́yìn tí kábíyèsí ti ní kò pẹ́ náà kò jìnnà, ó fẹ́ pa bàbá Arúpọ̀ tó lọ tì dá, tó lọ tari bàbá yẹn dànù. Ọlọ́run ló ní bàbá ò forí gbá nǹkan o. Kì í ṣe ìta ń sọ ìbẹ̀tù pẹ̀lú àforí gbá nǹkan gan. Bàbá Arúpọ̀ wà lọ hospital. Àdúrà ni kí gbogbo wa máa ṣe kí nǹkan má ṣe bàbá yẹn. Bóyá ó wà nínú ara nǹkan tí Ashley tó fẹ́ jẹ́ kí irú nǹkan bẹ́ẹ̀ yẹn kó ṣẹlẹ̀. Ó fẹ́ achieve. Bóyá ó pẹ̀lú àwọn nǹkan tó fẹ́ achieve bí i tí Ọlọ́run ò ní gbà fún un. Torí Ọlọ́run ò kí ń sí lẹ́yìn èèyàn burúkú. Ọlọ́run dẹ̀ ní fi ojú lẹ̀ pé kí wọ́n wá ba iṣẹ́ ọwọ́ òun jẹ́. Nítorí iṣẹ́ ọwọ́ òun ni Naomi. Òun ló dẹ̀ rán Naomi níṣẹ́. Bẹ́ẹ̀ ni. Ọlọ́run ò dẹ̀ ní rán ọmọ iṣẹ́ kó má fàyà tí ó ń tọ̀ ọ́. Kò ní rán èèyàn iṣẹ́ kó má back èèyàn up. Ó máa tì lẹ́yìn náà. Àti ní lẹ́yìn sójú má tì ní òun lọ́lọ́run wa. Òun lóríkì Ọlọ́run wa. Bẹ́ẹ̀ ni. Ná bá ní bí ìyá Anífá ṣe dé sáàfin gbàrà. Ló ní Ashley dà ó tó gẹ́ kó wá gbé ọmọ tí ò ṣe ọmọ kábíyèsí wá gbé síta. Kó gbé lọ pásìkò ti tó. Wọ́n ní kábíyèsí fẹ́ ọkọ̀ Ashley gbọ́dọ̀ lọ. Wọ́n ní before then gan kábíyèsí ti lọ denounce Ashley ní ìfáṣìrán pé ó tó gẹ́. Ṣé mọ̀ pé ó tó gẹ́ láti máa kúrò láàfin. Òun ti yọ́ lágá kúrò nínú àwọn olórí òun. Pé ọ̀tún wá òsì ń wá wọ́n ṣà ń sọ ìsinmi ọ̀rọ̀ yìí ṣá náà sọ nítorí Ashley. Ṣé òun nìkan ni? Tí Mary ń bọ̀, Mary ríran o. Kọ́ tí ẹ máa dúpẹ́ pé Ògúnjayé kò tí ì pa wọ́n. Torí àìmọye àwọn tí Ògúnjayé ti pa láàfin yẹn. Ṣùgbọ́n wọ́n fún wọn ní okùn kan yìí máa fà. Pé kan yìí máa fà bí ti rọ́. Because wọ́n ní ọmọ ègbé kò ní ṣaláì ṣe ègbé. Wọ́n fẹ́ ìparun. Ṣùgbọ́n Ọlọ́run jẹ́ onífẹ̀ẹ́ jùlọ. Kò fẹ́ kí wọ́n para wọn sínú ààfin kábíyèsí. Wọn ò fẹ́ wàhálà fún kábíyèsí àti Naomi. Torí tí kankan bá ṣe wọ́n láàfin, wọ́n máa ní kábíyèsí wá jẹ ẹjọ́. Naomi ti wá gan pàápàá. Ṣé ó máa free ni? Ọlọ́run á jẹ́ kó free. Nítorí pé àwọn people ìkà ni wọ́n. Wọ́n dẹ̀ ń ṣe oríṣiríṣi nǹkan tó máa fi kó bá kábíyèsí àti láti kó bá Naomi. Ṣùgbọ́n wọ́n máa lọ síwájú, wọ́n máa lọ kó oní tiwọn níwájú. Bẹ́ẹ̀ ni. Kí ni ká ti gbọ́? Wọ́n ní ìyá Anífá ní
kó òun àtọmọ ẹ̀ wọ́n ní ó ti lé Yanifa àti kìnìún wọn pé òun àtọmọ ẹ̀ kan á kó gàǹgàrà wọn kúrò láàfin kán kúrò láàfin wọ́n ní ìyá onífá ló dé bíbá táwa ló fẹ́ gbèjà Ashley wọ́n lọ aláṣejù wẹ́rẹ́ ní ń tẹ́ wẹ́rẹ́ ni wẹ́rẹ́ láláṣejù máa tẹ́ ni ìjọ́ wo la ti ń gbọ́ pé la ti ń gbọ́ la ti ń kì la ti ń sà Ashley lóhùn ọmọ ẹni tó kú ara ẹ̀dẹ̀ ni só ti ń rùn ó ní ìtó tún ṣẹlẹ̀ sí àwọn Fọláfógidi fámílì ẹ̀ àwọn tó ń gbé níjà ní ààfin tó ń kọ lóríṣiríṣi nǹkan tó fẹ́ ṣe tó ń kọ ní iṣẹ́ ibi tó túbọ̀ ń lè ṣan tó ń lè ṣan ṣàmọ́ pé kò dákẹ́ àní bí èṣù ni wọ́n ní kí ni wọ́n ní dragoni kí lòun wá kiri ó ní òun lọ káàkiri ni òun ò sinmi òun wá ibi tóun ti máa ṣe ibi káàkiri pé tóun bá dẹ̀ ti ṣe ibi ara òun ò dẹ̀ kí ń balẹ̀ pé òun roaming about pé wọ́n ní èṣù ń bú ramúramù ó ń wá ẹni tó fẹ́ pajẹ òun ni ọ̀rọ̀ Ashley àti Mariam tí Ashley yẹn kólé wọ́n lé bíbá ewúrẹ́ aláìgbọràn á tún face other side á tún lé ń bẹ á tún face the other side ojoojúmọ́ ni Ashley ń wá wàhálà tó ń ṣe oríṣiríṣi ibi tó máa ń pè sí ló máa ń dúró sí o ó máa ń tètè jẹ́ tó bá wà nílé tó bá ti gbọ́ fèrè díẹ̀ báyìí ó sá síta ó gbọ́dọ̀ jẹ́ kó ojú òun ti rí gbogbo láì ṣe ẹni tí ó kàwé àṣé ìwé kọ́ ni gbogbo nǹkan ìwé kì í ṣọgbọ́n ìwé kì í ṣe làákàyè ìwé kíkà kò mú ọgbọ́n kankan dání o ìwé kíkà wà ní ààyè tiẹ̀ lọ́tọ̀ ó dá dúró láyé ọ̀tọ̀ ó kàn yẹ pé wàá máa mú díẹ̀díẹ̀ wàá máa mú mọ́ action nǹkan tó ń ṣe wàá máa mú mọ́ action tó ń ṣe yẹn ìwé kíkà yẹn ṣùgbọ́n èyí táwọn olórí yìí ṣe wọ́n mú gbogbo ìwé kíkà wọn pàtì wọ́n ní ìwà illiterate òun ni wọ́n yàn láàyò illiterate ni wọ́n á ní illiterate làwọn fẹ́ wọ́n tó wá ti di ti oní ìkà ṣíṣe yẹn wọ́n máa submit ara wọn sí ìwà illiterate wọ́n á bẹ̀rẹ̀ sí ní hùwà játijàti wọ́n á máa hùwà tó jẹ́ ti Sátánì gangan Sátánì yẹn á wá ráyè máa buga á máa lè ṣan á túbọ̀ máa ta epo sí i bẹ́ẹ̀ ni èṣù tapo sí i lóríta mẹ́ta bẹ́ẹ̀ ni o náà bá ní Yanifa ní Ashley àtọmọ ẹ̀ kan palẹ̀ mọ́ kúrò láàfin pé kábíyèsí kúkú ti resolve ẹ̀ tipẹ́ tó ti kékékékéké ní sẹ́mu àná ìjẹta sí àná ni wọ́n ti bẹ̀rẹ̀ pẹ̀lú Ashley níwọ̀nba nǹkan tá à ń gbọ́ fẹ́rẹ́fẹ́rẹ́ ní íńtánẹ́ẹ̀tì ó ju bẹ́ẹ̀ lọ láàfin o kì í ṣe kékeré o wọ́n ròyìn wọ́n ní ijọ́ yẹn tó ń dé Ashley àti gbogbo wọ́n ní Ashley yẹn máa ń ké gèrè gan ìjẹta sí àná yẹn wọ́n ní ṣe ló ń wu ó ti wá rù sórí ìdúró ti rù wọ́n ní Ashley ó ń bẹ gbogbo àwọn olóyè gbogbo àwọn elders pé kán bá òun bẹ kábíyèsí yẹn ti jẹ́ta yẹn ká má tí tó wá sọ tí àná tó tú síníkì wá wọ́n tiẹ̀ ló wà ní kinní pé wọ́n ti lọ arrest ẹ̀ lánàá yẹn wọ́n ní ìyá Nífà ti dé láàárọ̀ pé kí Ashley àtọmọ ẹ̀ kán palẹ̀ wọ́n kúrò láàfin wọ́n ní ìpalẹ̀mọ́ ilé ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ o gẹ́gẹ́ bá ṣe gbọ́ o allegedly ni o wọ́n ní kó palẹ̀mọ́ kó kúrò kó má tiẹ̀ wá kó tiẹ̀ lè wá nínú dictionary kábíyèsí mọ́ kọ́lọ̀ ń jẹ́ kó rí bẹ́ẹ̀ nítorí àwọn gan pàápàá tá à ń gbọ́ gbogbo awuyewuye nǹkan tó ń ṣẹlẹ̀ láàfin ọkàn wa gan pàápàá ò lè lẹ̀ pé irú kí lélẹ́yìí ṣé pòótọ́ ni gbogbo eléyìí àbí wọ́n kàn ń sọ nǹkan tó máa jẹ́ kẹ́rù máa bà yàn Ashley lè kò jẹ́ kí kábíyèsí gbádùn
kò jẹ́ káwọn èèyàn lásán gbádùn. Ká má tí sọ pé Naomi, eléyìí lágbára o, eléyìí lágbára o, eléyìí lágbára. So ẹ̀yin èèyàn mi, mo ní kí n sáré tún gbé eléyìí wá sí etí gbọ́ yín o. Ọ̀rọ̀ Ashley yìí náà ni o. Ọ̀rọ̀ Ashley yìí náà ni k'Ọlọ́run kó jọ́ o. Tó bá máa yí padà, k'Ọlọ́run jẹ́ kó yí padà. Ashley bá fẹ́ yí padà, kó yí padà. K'Ọlọ́run kó lò ó kó yí padà sí rere. Torí eléyìí tó ń try ìbẹ̀bẹ̀ parun ni o. Ẹ̀yin èèyàn wa, ẹ bá mi share, kí ẹ bá like, kí ẹ bá fi ìtókù sí comment section. Ẹ ṣé gan, kí ẹ bá mi ṣe subscription sí. Tó bá jẹ́ pé first time tí ẹ ṣe fẹ́ máa gbọ́ wa léléyìí, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ bá tẹ notice button yẹn. Nígbà tí a bá deliver, kẹ́ ẹ lè mọ̀, kẹ́yìn náà kẹ́ ẹ lè jẹ́ ẹnìkan tó lè jẹ́ alábàápín láti tètè gbọ́ àwọn awuyewuye tá à ń sọ lórí íńtánẹ́ẹ̀tì. Ẹ ṣé gan. Internet space láti gbọ́, kì í ṣe pé bóyá à ń bá wọn gbé láàfin. Bẹ́ẹ̀ ni, nǹkan tá a gbọ́ là ń sọ fún yín. Má worry, tí a bá tún rí another kàyéfì mi, a tún gbé wá sí etí gbọ́ yín. Ẹ ṣé gan bí ẹ ṣe ń tẹ́tí sí wa. Bye.